má torí páàyàn wọ pẹ̀lú ìyọ̀dọ́gba kọ́ wá rí dáadáa rẹ̀ kọ́ má sọ ọ̀hún dáadáa lọ́wọ́ Islam ọ̀fẹ́ bẹ́ẹ̀. báyìí nìkan bá sọ pé mísíkìnù kan kì í kírun àwọn tí wọ́n á nìkan àti nǹkan gbọ́dọ̀ dápọ̀ súlẹ̀ bẹ́ẹ̀. àti ò jẹ ìrún nílájọ tí mo ti délé ayé mi wọn náà gbà tá ń tẹ̀lé àwọn àkàndá ẹgbẹ́ abálọ́bì kan wọ́n ní Ọlọ́run ti gbé ṣé Tìjàní ti gbé ṣé Ibrahim ti gbé àwọn ṣé ò ti gbé ṣé ò kankan ò lè gbé ojúṣe tèmi lọ́dọ̀ Ọlọ́run. èmi kọ́ wá dápọ̀ oníkìlì bá ń bẹ̀ rárá nítorí pé gbogbo ọ̀nà tó bá gbà wọlé Ọlọ́run ìrun lèyàn fi wọlé Ọlọ́run kò sọ́nà míì tó lè bà látara àwọn tó bá kírun tán kírun rẹ pọ̀ ọ̀rọ̀ yẹn ni tó wá padà sínú náfìlà tó yẹ ṣe tàájùdí ni mo sọ pé gbogbo tí jẹ́ mọ́sálùlẹ̀ àlá ara ànábì lọ́wọ́ ànábì tó wá láyé tọ́lọ́run tó yá pẹ́ nìkan ò lè tó ànábì mọ́ àlùbáríkà rẹ̀ náà máa jẹ́ tọ́lọ́run tó wá ń dájú kọ ànábì wa Muhammad ibi kún léla. ìlà kọ̀lílá ní sífàwọ́ àárín kò sí ní kọ̀lílá àwọn sì ní alẹ́ wá láti lè gbòòrò àádọ́dàrí tí là. ànábì tó ṣiṣẹ́ iṣẹ́ ló ṣe gbogbo nǹkan Ọlọ́run ti fi yá sí ànábì ló ti fi jì í síbẹ̀síbẹ̀ ànábì ò sinmi àtẹ́tọ́ pé ọ̀ka Ọlọ́run gan la Ọlọ́run ní èsì tọ́ àná. àtàlínà lè kálí kúrò nàlínà lè bọ́. àlẹ́kà Al-Qur'an ni tọ́sítọ̀ àwọn ni wàhálà yìí pọ̀ máa ń sọ́nà àlẹ́kà Al-Qur'an ìyẹnsà Al-Qur'an yìí kalẹ̀ fún ọ. kó o fi lè wá sórí ibú láà. ilà tẹ̀síkìrọ̀tà lè máa bàjá. ilà tẹ̀síkìrọ̀tà lè máa yàtọ̀. tẹ̀síkìrà ìrántí ni ànábì ìdààmú mú ni ìran ọ̀hún ló kí títí ẹ̀sìn ọ̀hún ló sì títí táwa làáfàá náà tí ó sọ yìí pé òun ti dé màkàmà kan nílé Ọlọ́run wọ́n wá bí Junaidi sọ́ọ̀lì sẹ́wọ̀n tọ̀ríkà bá ń lọ síbẹ̀ Abul Qasim Junaidi òun ni wọ́n wá bí léèrè ọ̀rọ̀ yẹn mọ́sí àlàyé kí ni wọ́n bí má làmú nínú. alákùnrinlá yẹ̀kú yóò ṣe ìgò Ibrahim abúlé alhaji abudulayi. lọ sísàlẹ̀ lẹ́yìn Abul Qasim Junaidi. Bàbáni sùnìlà Abul Qasim Junaidi láìpẹ́ ọ̀làwùn wàwá ìbàlàwálì. ó tún padà sókè náà kéwu abẹ náà látọ̀dọ̀ ṣe Ibrahim kíni wí. ìkúlù ṣe ìbò Ibrahim bùnilẹ̀ àjì Abdullahi Tijani àlékàọ́láyé. Ibrahim Niyas ṣe Ibrahim Niyas. Tijani àlékàọ́lá yìí ṣé Ibrahim náà ló ní òun lọ́rọ̀ yìí kíni wí. fílímù àbáṣọ́tì alàlíwájibàtì ṣàríyàtì. Al-mu'affasati alàlíwájibàtì ṣàríyàtì. ṣé ò sọ ọ̀rọ̀ yìí ń pa pé èèyàn gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ yàn ní tí ń jẹ́sẹ̀ ẹ̀dí àtọ́ba pera rẹ̀ ló ń Sufi ọ gbọ́dọ̀ sọ ọkọ̀ gbọ́dọ̀ ta dànù mọ́ lọ́wọ́. wà ó kù kí rububiyyati. ìwọ̀ tó ní láti fọ́lọ́ wọn bá rẹ̀. wàlíkìwàtì dìníyàtì. àti ìwọ̀ tó fẹ́ fáwọn ọmọ ìyá rẹ̀ tẹ́jọ́ jẹ́ mùsùlùmí. òsìkò wà ó sì náà fún sí bìlídìtì àti bìlíwàjibàtì dìníyàtì. bàtọ̀ ara ti wá sọ̀lá àti fi wákìtì ha. Ṣé Ibrahim ó ní mò ń sọ àsọtọ́lẹ̀ fún yín. wà ó sì náà fún sí. bẹ́ẹ̀ ni mò ń sọ fún ara mi. bìlídìtì àti bìlíwàjibàtì dìníyàtì. ó ní ẹ gbìyànjú fil-wajibati àdìníyàtì. gbogbo tí bá ń jẹ́ ojúlówó ọ̀rọ̀ yan ẹ̀sìn ẹ̀rí kẹ́ ìgbìyànjú lérí ẹ̀gá o. Ngàtọ́ ti wá sọ̀lá.
في وقتها. ó ní kẹ́kọ̀ọ́ ààrẹ gẹ́gẹ́ bí ìmára ẹ má máa sọ̀bùn. وصلاة في وقتها. ẹ sì rí i pé ẹ kírun lásìkò rẹ̀ ọ̀rọ̀ ṣé Ibrahim ni o. والورد والوظيفة في وقتها. ṣé òun náà sọ tẹ́lẹ̀ mi túnú mọ́ ń sọ fún yín mọ́ ń sọ fúnra mi nípa pé ẹ má fi wúrì jí ṣeré ẹ sì má fi wàsífà ṣeré àsìkò wàsífà ní kẹ́ ẹ ṣe wàsífà. بشرط الجماعة للصلاة والوظيفة وذكر يوم الجمعة. ṣé òun ni mọ́ ń sọ tẹ́lẹ̀ fún yín bẹ́ẹ̀ mọ́ ń sọ fúnra mi nípa pé irun tẹ́ bá kí ẹjọ́ máa jẹ́ jàmá irun jàmá tún lọ́lá bẹ́ẹ̀ ni wàsífà yẹn ẹjọ́ máa jẹ́ jàmá àsọtẹ́lẹ̀ ni ọ̀rọ̀ ṣéwù nù. ومراعاة حقوق أرباب الحقوق من الوالدين والأقربين. sẹ́wọ̀n ní láyé lẹ́yìn ọ̀dà wa kan ìwọ̀ àwọn ojúlówó wọ̀ ìwọ̀ wo ni ìwọ̀ tó mọ́ fún yá ìwọ̀ tó mọ́ fún bàbá àti ìwọ̀ tó fẹ́ fún màlẹ́bí rẹ̀ sẹ́wù ní àwọn ọ̀nà tó lè gbé yín wọlé nì والجيران àti ìwọ̀ tó fà ládùúgbò rẹ̀. وأصحاب الشيخ وجميع المسلمين عموما. gbogbo àwọn àjọ àwọn sábẹ́ sẹ́yìn àti gbogbo mùsùlùmí sẹ́wù ṣe wàsíyà yẹn nígbà wọn ṣe é tán ṣé Ibrahim ló wàsíyà wọ́n wá lọ bí Abdulqadir Junaidi. وقد سئل أبو القاسم الجنيد رحمه الله وهو إمام هذه الطريقة. Abdulqadir Junaidi ìmáàmù ojú ọ̀nà tá a wà yìí wọ́n lọ́dọ̀ rẹ̀ ní Sufi ti bẹ̀rẹ̀ wọ́n wá bí léèrè ọ̀rọ̀ pé. عن قوم يقولون بصدق التكاليف ويزعمون أن التكاليف إنما كانت وسيلة إلى الوصول وقد وصلنا. Nígbà ìwọ Junaidi sọ̀lì, a ní ìbéèrè tá a fẹ́ bí ọ, ó ní kí ni ìbéèrè náà, wọ́n náà fẹ́ jẹ́ ń pa àwọn àjọ kan tí wọ́n ń sọ fún wa yí pé gbogbo tí wọ́n gbé fún wa lọ́rùn pé a kírun ni, a gbàwẹ̀ ni, a yọ̀ sàká ni, a lọ sáájì ni, gbogbo tí wọ́n lọ́wọ́ gbogbo sẹ́yìn pé gbogbo eléyìí hù ẹrú ni wọ́n ń gbé ìwọ̀ bọ́ lọ́rùn ọmọlúwàbí àwọn àwọn òtún gbọdọ̀ ṣe yìí hù má. إنما كانت وسيلة إلى الوصول وقد وصلنا. wọ́n wá ní tọ́sẹ̀lẹ̀ náà gbogbo eléyìí hù wàsílà ní gẹ́gẹ́gáyà akàṣọ tí a fi débi tí a lọ ni àwọn sì ti débi àwọn lọ́tà àwọn òtún nídìí káwọn tún ẹ̀dẹ́gbẹ́ àti àwọn dára àwọn padà sẹ́yìn ni. فقال رحمه الله صدق في الوصول ولكن إلى سقرا. Junaidi ẹ máa gbọ́ ọjà wàbù Junaidi nù Junaidi ní sọ́dàkù fílẹ̀ wùsùlù ó lóòótọ́ ni wọ́n sọ wọ́n ti wùsùlù lóòótọ́ wọn débi wọn lọ àmọ́ wùsùlù wọn hù. ولكن إلى نار سقر. ó ní wùsùlù wọn hù inú náà sàkárà ni. والذي يسرق ويزني كثير مما يعتقد ذلك. ó ní tí wọ́n sọ ọ̀hún ó ní kéèyàn ó ṣe sìná kéèyàn jalè ó lẹ́sẹ̀ ni o ó ní àmọ́ bísí náà tí ó lè ṣe burú tó wù. خير مما يعتقد ذلك. olórí ló lè ju tí wọ́n sọ ọ̀hún lọ ju tí wọ́n jáde ọkàn rẹ̀ mú lọ kó tí wọ́n á já pé wọ́n ń kí wọ́n ń sojú rẹ̀ ọlọ́run wọ́n ń sèṣin wọ́n ń sọ ní bóyá ọba tún rí ọ̀nà ọlọ́run díẹ̀ ju tí wọ́n sọ fún bàbá náà àwọn ti kọjá ẹni tí ń kírun àwọn kọjá ẹni tí ń gbàwẹ̀ àwọn kọjá ẹni tí ń ṣe ìwọ̀ tí mú ìwọ̀ wá. ولو أني لقيت ألبامي ونقصت من أوراد شيئا إلا بأسر شرعي. Junaidi sọ̀lì ó ní lọ ánì بقيت ألبامي. ó ní tóun bá lè lo tóun bá sẹ́wọ̀n kù tóun bá lo ẹgbẹ̀rún ọdún láyé. ما نقصت من أوراد شيئا. Kọ́sùtù mi náà ọ̀rọ̀ ẹ̀dì ṣe àní. Ó nínú àwọn ọ̀rọ̀ mi ìkẹ́kọ̀ọ́ ò lè dínkù ń bẹ̀. Ọ̀rọ̀ yẹn ni àti náà ní kíni kò lè dínkù náà ọ̀rọ̀ náà. إلا بأسر شرعي.